mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní gbogbo ibi tí àpẹ̀kadé ní àgbáláyé. Mo kí gbogbo ẹ̀yin màmá mi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi, mo kẹ́yìn ẹ̀gbọ́n, mo kẹ́yìn àbúrò. Mo kí gbogbo wa pé a kú bí dédé ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí a wà. Èmi ọmọ yín náà ni o, Ṣọlá kò gbọdọ̀ kú. Mo wá jẹ́ iṣẹ́ bàbá wa Májàsọ́lá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà. Mo wá jẹ́ iṣẹ́ wọn fún gbogbo wa lénìí kí gbogbo wa ká lè mọ ètò ìsìnkú màmá wa. Ní àkọ́kọ́, mo fẹ́ kí gbogbo wa mọ̀ dájú pé ní wọ́ọ́rọ́wọ́ ni ìsìnkú màmá wa máa lọ pẹ̀lú ẹ̀sọ̀, pẹ̀lú ìfẹ́, kí ẹnikẹ́ni kó má ṣe bára wọn jà nítorí pé ẹ̀yẹ ìkẹyìn fún màmá Yorùbá òun ni a fẹ́ ṣe. Mo wá bẹ̀ gbogbo wa pátápátá wípé ẹ jẹ́ kí a ṣe ara wa ní ẹyọ kan, kó má sí àríyànjiyàn kankan rárá, kí gbogbo wa ká gbà pé ìyá gbogbo wa lẹni tí à ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. Láti ọjọ́ Wednesday ni bàbá wa Chief Dr. Sunday ọmọ Adéyẹmọ ní Wednesday 21st of February ọjọ́ 21 oṣù kejì ọdún tí a wà yìí ni bàbá wa máa ti wà ní ìlú Ìgbòho. Tó bá di ọjọ́ kejìlélógún bàbá wa máa gbéra lọ sí ìlú Ṣakí níbi tí a tẹ́ màmá sí láti ọjọ́ yìí tí àwọn olóyìnbó ń pè ní mọ́ṣúárì tàbí morgue. Ibẹ̀ ni gbogbo wa máa ti pàdé. Mo rọ gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kí gbogbo wa ká túyáyá kí gbogbo wa dìde láti yẹ́ bàbá wa Májàsọ́lá, láti yẹ́ wọn sí fún wa, kí gbogbo wa ká jáde ní mẹ́wàá nígbà lẹ́gbẹ̀rún láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn yìí fún màmá wa, ká dẹ̀ fi yẹ́ bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ, ká fi yẹ́ wọn sí. Mo bẹ̀ wá, tí gbogbo wa bá bọ́ síta, ẹ má jẹ́ kí a rí àwọn agbófinró gẹ́gẹ́ bí ọ̀tá wa. Ìkan náà ni gbogbo wa pátápátá, èèyàn kan náà ni wá, èdè kan náà là ń sọ lẹ́nu, ọmọ ìyá kan náà ni wá. Òkú màmá wa òun ni a fẹ́ sin, ẹ̀yẹ ìkẹyìn fún màmá wa òun ni a fẹ́ ṣe. Gbogbo wa máa wá sí ìlú Ṣakí láti wá pàdé bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ ní ibi tí màmá wà. À á gbé màmá láti ìlú Ṣakí, à á gbé wọn lọ sí ìlú Ìgbòho. Ẹ jẹ́ kí gbogbo wa ní ìfọ̀kànbalẹ̀ pé kò ní sí ìjà tàbí àríyànjiyàn kankan rárá, kí gbogbo wa ká ṣe ìṣe ọmọlúwàbí tí a mọ ọmọ Yorùbá sí. Ẹ jẹ́ ká gbà pé bàbá wa Májàsọ́lá òun ni a ṣe gbogbo nǹkan tí a bá ṣe ní ọjọ́ ẹ̀yẹ yìí fún, láìsí àní-àní. Lẹ́yìn yẹn, tó bá di ọjọ́ Àlàmísì tí a gbé màmá dé ìlú Ìgbòho, a máa ṣe lining state tí àwa Yorùbá máa ń pè ní wake. A máa ṣe ní ìlú Ìgbòho fún màmá wa. Tó bá di ọjọ́ Jímọ̀ on the 23rd of February 2024 tí a mọ̀ pé ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 2024 ni a máa wá lọ sí ilé ìsìn láti ṣe ìsìn kẹyìn fún màmá. Àwa lọ rí màmá mọ́lẹ̀ láti ṣe ìdágbére fún wọn. Lẹ́ẹ̀kan sí, mo bẹ̀ gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká ríra wa bí ẹyọ kan. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa lẹ sọ pé òṣùṣù ọwọ̀ kò ṣeé ṣẹ́, ṣùgbọ́n tí a bá yọ lẹ́yọ kọ̀ọ̀kan àṣẹ tán. Ẹ jẹ́ kí gbogbo wa fi ara wa ṣe òṣùṣù ọwọ̀, nítorí pé ìfẹ́ yìí ni bàbá wa Májàsọ́lá ni wọ́n ń jà fún, òun ni wọ́n ń béèrè, òun ni à ń paláriwo wípé ká ní láàrin ara wa. Ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba, ẹ má jẹ́ ká rí èdè àìyedè tàbí ìjà kankan rárá. Ẹ jẹ́ kí a gbà pé ọjọ́ yẹn ọjọ́ màmá wa ni, màmá Yorùbá, màmá orílẹ̀-èdè ni màmá wa jẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká túyáyá ká pàdé bàbá wa Májàsọ́lá ní ìlú Ṣakí ní ọjọ́ Àlàmísì tó jẹ́ 22nd of February 2024.
ọjọ́ kejìlélógún ọjọ́ àlàmísì oṣù kejì ní ọdún tí a wà yìí. Ẹ jẹ́ kí gbogbo wa ká pàdé bàbá wa níbẹ̀. Bàbá wa májàsọ́lá máa ti wà ní Ìgbòho láti ọjọ́ Wednesday, ìyẹn jẹ́ ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2024. Mo bẹ̀ gbogbo wa, ẹ jẹ́ kí gbogbo wa ká rí ìkéde yìí gẹ́gẹ́ bíi pé bàbá wa olóyè májàsọ́lá ni wọ́n bá wa sọ̀rọ̀, ni wọ́n gbà wá ní ìyànjú, tí wọ́n dẹ̀ tún sọ bí ìrìn àjò wọn ṣe máa rí àti bí a ṣe máa kí màmá wípé ó dìgbére, ó dàrin nàkó, ó dojú àlá.